wọ́n bá òkú ọkùnrin kan lójú odò Ureje ládó Èkìtì. Òkú ọ̀dọ́langba kan tí wọ́n ṣàdédé bá lójú odò Ureje ládó Èkìtì ti dá ìbẹ̀rù àti ìpayà sílẹ̀ níjọba ìbílẹ̀ Adó Èkìtì. Ureje yìí ni odò ńlá kan tó wà ní ọ̀nà tó lọ sílé ìwé gíga poli ní Adó. Láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 9 oṣù kẹta yìí ni wọ́n ṣàdédé bá òkú ọkùnrin tẹ́nikẹ́ni kò mọ orúkọ rẹ̀ ọ̀hún. Àwọn olùgbé àdúgbò náà ṣàlàyé fún akọ̀ròyìn wa pé ó ṣeéṣe kó jẹ́ pé òjò ńlá kan tó rọ̀ lálẹ́ ọjọ́ ẹtì Friday ló gbé òkú ọkùnrin náà wá síbi tí wọ́n ti rí i yìí. Wọ́n ní àwọn ti lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá tó wà ní odò Adó létí. Bákan náà ni wọ́n ti tún gbé ìgbésẹ̀ láti fi ọ̀rọ̀ náà tó ìjọba ìpínlẹ̀ Èkìtì létí. Níṣẹ́ ni gbogbo àwọn èèyàn sì ń lọ wò ó bóyá ẹni mímọ́ wọn ni. Ọ̀gá ọlọ́pàá odò Adó sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Ó ní ṣùgbọ́n òun kò lẹ́tọ̀ọ́ láti bá akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tí oníròyìn wa ń fi ìbéèrè pò ó nífun-pọ̀. Ìgbákejì gómìnà ìpínlẹ̀ Èkìtì arábìnrin Monísádé Afúyẹ́ ló kó àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkìtì sòdí láti lọ gbé òkú náà kúrò. Ó rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n má ṣe bẹ̀rù o. Afúyẹ́ ní káàdì tí wọ́n fi ń gba owó lẹ́nu ẹ̀rọ ìyẹn ATM àti àwọn ìwé mìíràn tí wọ́n bá lápò ọkùnrin náà ni wọn yóò fi ṣe ìdánimọ̀ rẹ̀. Wọ́n ti gbé ọkùnrin náà lọ sílé ìgbókùpamọ́sí tó wà nílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Èkìtì. Ìgbákejì gómìnà wa ṣèlérí pé ìjọba àti àwọn agbófinró yóò ṣèwádìí tó péye lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti mọ bí nǹkan ṣe ṣẹlẹ̀ gan-an àti ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí. Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.